Ẹni ọ̀padà ní òsì ní ẹ̀ṣọ́ mi èrí ní ìmọ̀ ọ̀pọ̀ tó padà ṣẹlẹ̀ létà. Wọ́n ní kò tọ́lọ ọmọ yẹn kú, ọmọ tó bá sódò náà ẹ kú orí gbé wọn. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn tajọ lọ́nà yẹn. Even grandma fẹ́ tẹ̀lé wa láàrin kò ní. That very stupid man, ó sọ ní ṣó mi lè gbé èèyàn lọ. Àwọn kéékèèké, àwọn JSS class. Àwọn gan máa ń kọjá mẹ́fọ̀, wọ́n yẹ wà ní àlè kọjá mẹ́fọ̀ now. Because it's very deep. Ó dẹ̀ dúró tó fi ń gbé èèyàn lọ. Ọmọ yẹn ń sunkún jọ yẹn ni. Padà lẹ́yìn wọn. Àwọn tó lè pọ̀, àwọn tó sàgbà ọ̀nà báyìí. Àwọn ọmọ yẹn sọ pé after the school compound, you leave them. Bẹ́ẹ̀ ṣe wà tẹ́ bá fẹ́ mú yan níbẹ̀ tí wọ́n. Àwádé school, àwọn wà disappointed pé àwọn tẹ mú tẹ rescue ẹtí wọ́n kọ̀ gbẹ mú ọ lọ. Can you imagine? Wọ́n tún wá kọ̀ fún wọn. Àwọn eyewitness làwọn náà. Ìyá yẹn náà, you know that the woman said it, ó náà tún gbé handcuff. Ọmọdé ò ṣe máa ra ọmọ secondary school. Tí n bá kó gbàjú kan fún Àwọn tó bẹ́ sórí àwọn létà àwọn jáde àwọn obìnrin ló wà mẹ́wọ̀n ò lè bẹ́ sómi, wọn ò lè rescue. ẹlòmíì wà tán ìtì lè àkàn. Tí àpò ta sọ́mọ̀ nìyẹn. Ọkọ̀ tó yẹ kán pọ̀, a kàn máa rò pé bóyá mẹ́rin márùn-ún. Bẹ́ẹ̀ ni, ó lè gbé yàn lọ, imagine that. Bóyá ó ń sáńdé tẹ́lẹ̀. Ẹ jẹ́ kó wà bó tó dùn. Obìnrin. Ó ní ọ̀rẹ́ òun tí omi ti gbé lọ. Ó ní omi ti gbé ọ̀rẹ́ òun lọ. Esther kí ló forúkọ ọmọ yẹn? Ó ní omi ti gbé lọ. Kí lorúkọ àwọn tó ń sọ ẹ? Ẹyẹ tó ń gbà ní àdúgbò. Àwọn tó ń sọ yẹn aṣọ ló lọ́wọ́ ní ọ̀rẹ́. Àmọ̀tẹ́kùn ni wọ́n, Àmọ̀tẹ́kùn. Kò sẹ́yìn Àmọ̀tẹ́kùn ni gbogbo wọn. Kò ń ṣe kó bóyá ọlọ́pàá bí nǹkan Àmọ̀tẹ́kùn làwọn tó wá. Àmọ̀tẹ́kùn ni wọ́n. Ọ̀gá ṣé wọ́n gbé bọ̀dá ní lóòótọ́? Wọ́n gbé bọ̀dá ní. In fact, we were so disappointed pé ọmọ school. Àwọn ọmọ ẹwà ni wọ́n ṣe máa ń wá nìyẹn pé tọ́ máa ti mú àwọn máa gbowó 50,000 lọ́ máa fi ń charge. Wọ́n máa béèlì wọn lọ́dọ̀ Àmọ̀tẹ́kùn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá padà ní pé kọ́ máa lọ sí school kó máa mú wọn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ń bẹ̀ wá pé àní àlè mú lọ sí school ẹ̀kọ́ kan balẹ̀. So it was later we discovered pé torí owó tó máa charge wọn ẹ̀gọ̀gọ̀ náà yẹ bẹ́ẹ̀ kó wọn. Not for anything. Kò sáà bí ọmọ tó àní màmá àwọn àgbàlagbà yìí wọ́n ń sunkún jọ yẹn níṣẹ́ kò sáà bí ọmọ tó máa rí jọ yẹn pé mo ń sọ fún ẹ̀ṣẹ̀ mu ọmọ náà ṣe school ayé àpáta school wọ́n forget pé bóyá ọmọ ń ṣe gbá ó jà wo kọ̀ọ̀kan there are ways láti bá ọmọ wí it is not about pé kẹwàá ní wọn to point of there àmọ́ ìrìbí tó fẹ́ gbà ju kó máa bẹ́ sómi lọ. Wọ́n máa rò pé bóyá káwọn kan. In fact wọ́n ṣe dáadáa bẹ́ẹ̀ ni àwọn kúndùn yìí lọ́yọ̀ yẹn omi tó kún débi yàrá omi tó dé lélẹ̀ ní ọ̀dà àṣà ibi tó dé ibi tó dé rè. Má débi tán tó sì tó fẹ́ gbà mọ́. Ó máa kó sómi ni. Distance yẹn ti tẹ̀kẹ́ nínú. Àwọn tó wọ red uniform. Àti àwọn ibi ọ̀gẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti lọ sí ọmọ ìta. Ọ̀gẹ̀dẹ̀ ní iwájú yẹn. Yàrá tí ó ń ṣe ìkọ́lé wọn. Bẹ́ẹ̀ni ibẹ̀ la wà ọmọ ìyẹn làwọn ọmọ yẹn bá wọlé wọ́n ṣe ní wọn tó yọ níbi báyìí báyìí làwọn ọmọ yẹn kọ́ bẹ́ẹ̀ lórí ọ̀gẹ̀dẹ̀. Sùnmù ní voice. Ojú wa báyìí lọ́mọ yẹn ti wà. Àwọn aláṣọ fún ọmọ ọmọ kan wà nínú òkú rẹ̀. Obìnrin ọmọ yẹn obìnrin. Obìnrin first wear ló wọ̀. Ẹ̀yà láti yọ ọ̀yà ìtọ́ yọ nìyẹn. Ṣé yẹn òkú sódò mà? Rárá fúnra wọn náà fà yọ. Orí ìgbọ́n náà fi gbé jáde lójú. Gbogbo ara rẹ̀ ló
fáyọ. Ayọ̀ yẹn ló wá kú. Padà wọ́n ní etí odò náà ni wọ́n wá sin àwọn ọmọ yẹn sí. Ṣé ibi náà ni? Ok, ibẹ̀ náà lọ. Ok, odò yẹn ló débẹ̀ yẹn. Wọ́n ní ìjọba ló ọ̀gá náà ìtàwọn ọ̀gbọ̀n lẹ́kùn. Wọ́n ní àwọn ọ̀gbọ̀n ká ẹ̀. Wọ́n lè tún mọ́. Ìjà ti wọ̀ ó máa ju 8 minutes. Àná ń lé wọn bọ̀ ni àwọn ọmọ ìyàwó kan gbà báyìí àwọn kan gbà wọ́n ìsàlẹ̀ bẹ́ẹ̀ ni ara àwọn tó gbà wọ́n ìsàlẹ̀ yẹn lọ́mọ tó wọ́n sódò ni ara àwọn tó gbà ìsàlẹ̀. Ìyá kan gbé jáde. Àbúrò màmá ọmọ ẹ ló ń sọ̀rọ̀ yẹn.